ó tún ti gbẹ́sẹ̀ rà jẹ́ mi o yé ẹgbẹ́ mi o bá kò kú mọ́ ẹsẹ̀ atakété bí gbàgbọ́ ìkàlẹ̀ bímọ yìí. ẹ wọ ẹ dákun ojú òní tì í sẹ́ẹ̀rì ọmọ kan ò lè pa mí o torí èmi kọ́ ọmọ pa bàbá mi wọ́n ti ṣàlàyé ẹ̀ fún mi wọ́n ní pé ẹlẹ́gbẹ́ ọmọ ni nígbà tí sọ mo ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀. bàbá kò kú mọ́ àbí kí náà ti ń porúkọ yín kí lẹ ní wọ́n sọ fún yín pa ọmọ tó wà nílẹ̀ yìí. wọ́n lé ẹlẹ́gbẹ́ ní gbọ́nsẹ̀gbẹ́. wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sọ fún àwọn ẹlẹ́gbẹ́ ss ní í ṣe. mo tún wọ́n ń pè ní ss kò ń ṣe ẹlẹ́gbẹ́ mèrè àbẹ́gbẹ́ nǹkan kan ẹ̀jẹ̀ èèyàn ni ó ń jẹ́ ss. ǹjẹ́ ń gbàtẹ́ ìméjì tẹ máa fẹ́ra yín láàárọ̀ ọjọ́ ǹjẹ́ ẹ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín. kò sí. irọ́ ni ìwọlé ọjà ń ṣe ìwọlé ọjà ń ṣe. tó bá pẹ́ bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ni wọ́n ti sọ fún yín gbà yẹn wípé ẹ lẹ́tọ̀ọ́ láti fẹ́ra yín torí wípé as méjì ò gbọ́dọ̀ fẹ́ra wọn tẹ́ ẹ bá ti fẹ́ra yín nínú ọmọ mẹ́rin tàbí mẹ́ta tẹ́ ẹ bá bí ó di dandan kí kan nù wọn tàbí méjì kó jẹ́ ss. ìwọ ló kórè ibú bá mi ìwọ ló kórè ibú bá mi ìwọ ló kórè burúkú bá mi ìwọ ni. ọ̀rọ̀ yín ò ń sọ̀rọ̀ jàmọ́ ìyá kò kú mọ́ Ọlọ́run ti lànà àbáyọ fún mi. wọ́n pa mí. ṣe rí iléeṣẹ́ kan ti wà nílẹ̀ yìí nísìnyí challenge ló wà wọ́n ń pè ní Eléwùrà sickle cell center ESCC ibẹ̀ náà ti máa ń ṣe ìtọ́jú gbogbo ọmọkọ́mọ tó bá nírú àìsàn tọmọ yín nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó bá ti lè ní àìsàn fòníkúfọ̀lá dìde nǹkan táwọn ń wà fún nìyẹn. ẹ tún wá ní àǹfààní láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ ẹ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí wọ́n ṣàlàyé fún yín yékéyéké bẹ́ẹ̀ ṣe lè máa tọ́jú ọmọ yín bó ṣe yẹ kẹ́yìn gan kẹ́ ẹ ṣe wà àti wípé ṣé ẹ lè fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó torí pé wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín wọ́n á sọ pé ṣé ó dáa kí èmi àti lágbájá ká fẹ́ra wa. àǹtí èbó oògùn wọn èlé ló wọ́n ń tà. ọ̀fẹ́ lóògùn wọn. èyí ò ní wípé kò kú òní kú mọ́. àti gbogbo ẹnikẹ́ni tó bá nírú àìsàn yìí lára wọn ò ní kú mọ́ wọn ò ṣán kú mọ́ wọn bá yà ti ń lọ sí Eléwùrà sickle cell center tó wà ní challenge. ọmọ mi wọ́n mọ̀ mi náà jẹ́ mọ́ mi ọjà rẹ̀. ọmọ mi ó ti yá. ẹ̀rọ àti mi jàre má pa mí dànù. ò lè kú wọn lọ́dọ̀ àbáyọ ti wà díẹ̀ lọ. ọjà òògùn mọ́. àti dúkẹ́ o. ọmọ ẹ̀ tó dá o. orí ìbùbù dúpẹ́ ọmọ mi ti gbádùn. ẹ̀yà tó já lọ bí. àyẹ̀tò àdúgbà lọ́dọ̀ aláàfin. kábíyèsí kú bàbá yìí. àdúgbà lọ́dọ̀ àwọn aládé tó ti jẹ lọ́dọ̀. kábíyèsí kú bàbá yèyé káró lé. àmì ogun. Ọ̀yọ́ Mèsì ìsọ̀rọ̀ ní gbèsè ìsókùsí ní gbètè gọ́ngàn ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ gbogbo alásọkójì àgbà tí ọ̀mọ̀ràn tẹ lọ́ba arúmọjẹ lóṣùpá jẹ èsì ọ̀rọ̀ rẹ o Ọ̀yọ́ Mèsì VCD tó kàdí gbogbo bóyá wọ́n ní wọ́n pé ńlẹ̀ ọba orin rèé láàfin kú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta aláàfin ilẹ̀ Ọ̀yọ́ nígbà tọ́ba orin tòótọ́ Saheed Akórèdé Àyìnlá ọmọ Òkúnọlá Saidon Papa lálejò tó ń fòǹtẹ̀lú fàṣẹ lé bọ́ba orin gangan lélẹ́yìí yàtọ̀ ságbélẹ̀rọ. bàbá àgbàgbọ́ ní olúyàrá ayé ìyẹ́ wà pẹ́ láyé lọ́dún ẹ̀yẹ ìdíyẹ olùrògbò tó fọkàn ohun sóńtì. VCD Ọ̀yọ́ Mèsì Albasis Promotions ló gbé e jáde tó tún pín tó ń ta tẹlifon 0702-753-5462 ó tún wà káàkiri ilé ìtajà rẹ́kọ̀dù jákèjádò Nàìjíríà VCD Ọ̀yọ́ Mèsì end of controversy lèyí ẹ gbà bẹ́ẹ̀. táwọn tèmi bá ti wà ìṣàlò ẹ̀rí wọ́n ṣe máa ń jó. Sẹ́ríkì Wákàṣà ní bàbá ọba Sẹ́ríkì Adínì ní
Sẹ́ríkì wákàtí lọ́mọ bàbá ọba. dandan ni ẹni tó ṣiṣẹ́ ló máa ń jèrè iṣẹ́ Sẹ́ríkì wákà ọba orin ní jẹ́bẹ̀ lédè haúsá ẹni lásán kì í sì ìjọba aláwùsá afẹ́ni tó bá ṣiṣẹ́ takuntakun pẹ̀lú sùúrù abájọ tí oníwàásí àgbáyé ni Sheikh Liade Ajisafi Akilapa. lókọ̀ nílùú bí Alhaji Saka Rọ̀bọ̀ ààrẹ ẹgbẹ́ onífújì káfàtà ní gbogbo Nàìjíríà ṣe fòǹtẹ̀lù láti wéláwà ní Sẹ́ríkì wákà fákíkanjú olórin ìgbà yìí King Saheed Òṣùpá ọba orin káfàtà Sẹ́ríkì wákà VCD ayẹyẹ ìwéláwà ní gboyè ọba orin Saheed Òṣùpá ti jáde sórí igbá báyìí látagodo Albasit Promotions telephone 0702-753-5462 ó tún wà ní gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta rẹ́kọ̀dù jákèjádò Nàìjíríà Sẹ́ríkì wákà ẹ lọ mú tiyín. nínú ẹ̀ bá dùn kọ́nà wọ ẹ̀ sókè o. nínú ẹ̀ bá dùn kọ́nà wọ ẹ̀ sókè o. ẹni tó dùn máa ń bọ́ bọ̀ wọ́n kàn wá yà o. Odúlànà lọ́ba wa tuntun lólu olóore ṣe bàbá wẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n lójó Olúbàdàn wa. Báyìí báwọn lọ́bẹ̀ sí bí. Odúlànà lọ́ba wa tuntun lólu olóore ṣe bàbá wẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n lójó Olúbàdàn wa. Sọ́ba tó lù wá tó fi civilization péré ṣe bàbá wẹ̀rẹ̀ ọ̀jọ̀gbọ́n lójó Olúbàdàn wa. Sọ́ba tó lù wá tó fi civilization péré. Olúwa ni ògo tí mo wí ìtàn débi pé táìtọ̀nà tuntun náà gan wálẹ̀ tó kò séèyàn tó máa lóhùn ọmọ ṣùpá tabarẹ́ni tó sọ̀gbọ́ ohun ọmọ ṣùpá èèyàn fi sílẹ̀ bóyá ní ìyẹn ò jáde rí o àfàìmọ̀ bóyá nù ó lè lóògbé bùjọ́ máa yé lórílẹ̀ àti rògbò òṣùpá o. Sori bá tóri bá gùn mí sori bá gùn mí bí mo bá ń kọ fújì ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wá wà pa sàbárì kò gbọ́ fújì tó níjó kan lòun jó ẹ jẹ́ kó fetí kó instant ṣàwọ̀ ṣe ẹ̀mí àlùjọ tó lékù ti balẹ̀ nìyẹn. ẹ̀rí tọ́dún bá ti dé o tọ́dún bá ti dé tọmọdé tàgbà wọn máa ní kí ṣáàtì ẹ̀ raṣọdún kíndé pàgbò kọ́bẹ̀ máa ṣẹlẹ̀ fún léyàwó ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ tiẹ̀ lóòótọ́ tẹni kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí bẹ̀mí bá ṣì wà bọ́ ló ń fẹ́ a lè ṣe bẹ́ẹ̀ ẹ̀kú ọdún o ẹ̀kú ìyẹ́dùn o. ẹ̀rí bọ́dún bá ti dé o bọ́dún bá ti dé tọmọdé tàgbà wà máa ní kí ṣáàtì ẹ̀ raṣọdún kíndé pàgbò kọ́bẹ̀ máa ṣẹlẹ̀ fún léyàwó ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ tiẹ̀ fọlọ́hún tẹni kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí tẹ̀mí bá ṣì wà bọ́ ló ń fẹ́ a lè ṣe bẹ́ẹ̀ ẹ̀kú ọdún o ẹ̀kú ìyẹ́dùn o. báwa tó ṣipò padà ọmọ rápásọ̀ o.
wa tó ṣipò padà ọmọ arápá sanwó tọ́ba wa tó ṣipò padà ọmọ arápá sanwó. àṣebàbà fẹ́ lọ sí mi kò mọ̀ sọ fẹ́ nìkan tọ́ba wa tó ṣipò padà ọmọ arápá sanwó. ọlọ́run ọba ọba tí yóò ṣe tọ́jú mi ò lè pèdè kí n má mẹ́jù bá torí bẹ́ẹ̀ ló fún mi lóye pẹ̀lú ọgbọ́n tí mo fi gbọ́ òdù tèmi. ìgbọ́rí tó bọ̀ ọ́jọ́kùn tí ò nínú. ìbọjà tó kú tí lè lérò ṣáájú òṣùpá. Kò lárọ̀ bọ̀ kúrò lórí mọ́lù. ìgbà mọ́kọ́ tó pọ̀ tí ò ní rúgbìn àwọn ọ̀yà ẹ̀rù ló ń jẹ bẹ́ẹ̀. ìgbà kékeré àwọn ẹlẹ́yẹ ìgbà gbàgbà ẹlẹ́yẹ. egungun ló lójú wa ó ṣàwùjọ àbójú wa. àfààní ńlá lójú wa wọlé ìgbọ̀ràn ojú wa. àfààní ńlá lójú wa wọlé ìgbọ̀ràn ojú wa. oníṣòwò wa ló lójú wa adáhùnṣe lójú wa. ìgbà gbogbo mọ̀mọ́ tó mọ̀ ṣàṣìlọ́ sí ṣàyídì. ìgbà gbogbo mọ̀mọ́ kú mọ̀mọ́ tẹ̀sílọ́ sí ṣàyídì. ìgbà gbogbo àwọn òjìlẹ̀ ní gbogbo níkù. àwọn olóòrùn ibẹ̀. ọmọ yìí ni mo jẹ́ sáyìdì ọjọ́ òde tí mo ojú rẹ̀ lójọ́. sọba wa tó ṣìfò padà ọmọ arápá sanwó. sọba wa tó ṣìfò padà ọmọ arápá sanwó. àṣebàbà fẹ́ lọ sí mi ní kò mọ̀ sọ́fẹ́ nìkan. sọba wa tó ṣìfò padà ọmọ arápá sanwó. bàbá ń lọ àwọn ẹlẹ́lẹ̀ ní kò sọ bẹ́ẹ̀ nìkan. sọba wa tó ṣìfò padà ọmọ arápá sanwó. àṣẹ bàbá ń lọ àwọn ẹlẹ́lẹ̀ ní kò sọ bẹ́ẹ̀ nìkan. sọba wa tó ṣìfò padà ọmọ arápá sanwó. gbogbo ìbàdàn bí èrè ọba wa ariwo bọ́. Kúrò lójú ọ̀nà. ọmọ arápá sanwó ni wọ́n máa ń wò wá ní. látọ̀rí ọba eléyìí títí dé dìsí. ọkùnrin ọmọ ojúbà mọ́lùbá rẹ̀ tuntun. òkúlànà samueli lọ́ba wa kọ́mọdébó òdúlànà lọ́ba wa tuntun lórí ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n lójó olùbàdàn wa. ìyàrá òdúlànà lọ́ba wa tuntun lórí ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n lójó olùbàdàn wa. báyìí báwọn ẹlẹ́gbẹ̀ẹ́ sí bí òdúlànà lọ́ba wa tuntun lórí ọ̀rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n lójó olùbàdàn wa. sọ́bà tó lùwà tó fi civilization pé ṣùgbọ́n àwọn èèyàn ọ̀jọ̀gbọ́n lójó olùbàdàn wa.
tó bá tó lù wá tún fi civilization lóore ṣe máa ma wo ọ̀yọ̀gbọ̀n lójó olùgbàdàn wa. ẹ̀yẹ́ ọmọ olúwa lóore ẹ̀kú àfojúbà ọba tuntun olúwa tuntun ẹ̀kú àfojúbà ọba tuntun olúwa tuntun ẹ̀kú àfojúbà ọba tuntun olúwa ìbálẹ̀ yàtọ̀ wá tuntun olúbàdàn àbòyọ ní wẹ́rẹ́ tuntun olúbàdàn àgbàtọ̀rọ̀ ọ̀bẹ̀sùn tuntun olúbàdàn àgbàtọ̀rọ̀ ọ̀bẹ̀sùn tuntun olúbàdàn tuntun olúbàdàn tuntun olúbàdàn òbílànà tuntun olúbàdàn ọ̀rọ̀ sàbúrẹ̀ tuntun olúbàdàn olóbùyọ̀ ló ẹ̀kú àbójúbà ọba tuntun olúbàdàn tuntun olúbàdàn. Ìbàdàn ní olùyọ̀ lé wa ojúde ọba kẹ́rìnwá láìṣe síbẹ̀ bí sáyidì sọ́ọ́dì òjò. ọmọ kan ní rí olóyè olóbi orí mẹ́rin délẹ̀ yìí ó síbẹ̀ bí sáyidì sọ́ọ́dì òjò. Láyẹyẹ ọmọ láàrin ìwà Zayiri wọ́n bá mọ́kọ aláde Zayiri ìsìnkú bí wọ́n bá mọ́ oṣù ìdí láyẹyẹ àti wẹ́rẹ́ ọjọ́rò Zayiri òṣùpá. ọ̀pọ̀ àyìnbó lórí káyọ̀rí ìta. Sari kori lórí délẹ̀ yìí ó sì lórí Sáyidì Sáyidì òjòba. Ṣẹ́ra àwọn obìnrin olówó ń bẹ lórí ọ̀lọ́rẹ̀ àwọn obìnrin àtàtà ń bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ wa. Àwọn obìnrin olówó ń bẹ lórí ọ̀lọ́rẹ̀ àwọn obìnrin àtàtà ń bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ wa. Àwọn bí ayakila bí bàtà àdúgbò àwọn obìnrin àtàtà bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ wa. Àwọn bí ayáde bí bí ìwòye ní gbọ́dọ̀ lóore àwọn obìnrin àtàtà bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ wa. Ọ̀rọ̀ màmá mi lòyìn tó sọ ọmọ tó dára nígbà láyẹyẹ àwọn obìnrin àtàtà bẹ̀rẹ̀ nígbà lọ́wọ́ wa. Ọjọ́jú àmì iná ti wá mi lọ àwọn ọdún ariwo kan. Ìyálóde ìlú bàbá o, àmì orí lọ́tù ọmọ mi ò ṣùgbà. Ìyálóde ìlú Ìbàdàn kan ló mọ̀ bá lè jẹ́ gbogbo àwọn ọmọ òkè Ìbàdàn kan ló sì mọ̀ làwọn ará. Ìyálóde ìlú Ìbàdàn kan ló mọ̀ bá lè jẹ́ gbogbo àwọn ọmọ òkè Ìbàdàn kan ló sì mọ̀ làwọn ará. Ìyálóde ìlú Ìbàdàn kan ló mọ̀ bá lè jẹ́ gbogbo àwọn ọmọ òkè Ìbàdàn kan ló sì mọ̀ làwọn ará. Àmì ìlà àwọn ọdún. Ẹ̀bá ìkíyà lóde wa, àmì náà ti wá bí ọdún. Ẹ̀kíyà lóde wa, àmì náà ti wá bí ọdún. Inú lọ́wọ́, àmì náà ti wá bí ọdún. Ìmọ̀ dáadáa sí nínú, àmì náà ti wá bí ọdún.
kì í sọ̀rọ̀ jàtìjàtì àmì náà ti wà bí ọdún àmì náà ti wà bí kẹfà kí àlóde wa àmì náà ti wà bí ọdún olùdarí àmì náà ti wà bí ọdún olùdarí sílé àmì náà ti wà bí ọdún ìwà báyìí kì í sọ̀rọ̀ jàtìjàtì àmì náà ti wà bí ọdún àmì náà ti wà bí ọdún. Kẹfọ́jà débi bú àlàmì àlàmì lọ létí. Ẹkí bàbá mi débi bú àlàmì àlàmì lọ létí. Ọkọ lóye owó bọ́sẹ̀ mi àlàmì lọ létí. Débi bú bàbá túnbẹ̀túnbẹ̀ mi àlàmì lọ létí. Àbàbà débi bú àkímù mi àlàmì lọ létí. Bẹ́ẹ̀ rí àlóde wa àmì náà ti wà bí ọdún. Ẹkú ọdún ọkú ìyẹ̀dú o ariwo kọ́ yìí. Ẹ̀rí tọ́dún bá ti dé tọmọdé tàgbà wà máa ní kí ṣáàtì ẹ̀rọ aṣọ́gbó. Kì í dẹ̀ pàgbó kọ́ bẹ́ẹ̀ máa sílẹ̀ fún léyà. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀fọ́ lọ́hùn. Tẹni kò tuntun kó dúpẹ́ ẹ̀mí. Tẹni bá ti wà bọ́ lọ́fẹ̀ àlejò bẹ́ẹ̀. Ẹ̀kú ọdún ẹ̀kú ìdòdó. Ọ̀rọ̀ owó. Oṣù kọ́lù òfin gbòdán. Ẹ má bínú ṣe nílànà lónìí. Tọ́jú bá ti dé tọmọdé tàgbà wà máa ní kí ṣáàtì ẹ̀rọ ṣọ̀dọ̀. Ọ̀rẹ́ máa tilẹ̀ múlé ẹ̀. Tó bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀kọ́ lọ́rùn. Tàbí kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí. Ẹ̀mí bá ṣì wà lọ́lọ́pẹ́ àdìsẹ́ lọ́bẹ̀. Ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dọ̀. Ọjọ́ dúpẹ́ ọdún bá láyé ìmí àtúndà láyé. Ìgbé everybody adùnú. Wọ́n máa raṣọ ọdún. Wọ́n máa jọrọ ọdún. Wọ́n máa mọtí ọdún. Tọ́dún bá ti dé tọmọdé tàgbà wọ́n máa ní kí ṣáàtì ẹ̀rọ ṣọdọ̀. Ìbẹ̀ pàtó kọ́ bẹ́ẹ̀ máa tilẹ̀ fúnlé ya. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀kọ́ lọ́rùn. Tẹ̀mí kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí. Tẹ̀mí bá ṣì wà bọ́ lọ́fẹ̀ àdóṣe bẹ́ẹ̀. Ẹ̀kú ọdún ẹ̀kú ìròyìn. ọmọ mẹ́ta ló fẹ́ owó ọmọ àlàáfíà ẹ̀sẹ̀mí kírun. Ariwo bọ́. Àwọn ọ̀dà sáwọn ẹ̀dà lójúgbò. Ọmọ rẹ̀ bí táwọn yìí ra pàjá. Ara pàjá bàbá ní dẹ́bùsì gọ́fà. Bàbá mi ò ṣe wá. Jagunmọ́lú ìsàlẹ̀ jẹ̀bú o. Ọkọ̀ Abíọ́dún Lọ́ńdọ̀dà Abíọ́dún ọmọ ara pàjá. Bàbá mi ò ṣe wá. Owó kálá náà aláwọ̀ àkàlà. Àwọn àlàó mi kò wò ó. Ara àbájá bàbá mi deputy governor of Oyo State. Ara àbájá bàbá mi ò ṣùgbọ́n. Èèyàn lọ́lọ́ o tó jẹ́ bòbí iná wá. Ara àbájá àwọn àlàó àkàlà. Àràbá àràyéwé àràbá àbájá tó ń jẹ́ tọ́bíkì. Arápájà jẹ́ bọ́ nínú ìjọba. Èèyàn láti lọ́wọ́ dájú ní ọgọ́gọ́. Ṣàmàlì Ìbàdàn South West local. Òun ni mọ́gàjì mẹ́lẹ̀ lọ́lẹ̀ lẹ́sìn lọ́yẹ̀ ló ìbájú ìlú òṣùwà.
mọ́gàjì alẹ́sìn lọ́lẹ̀ sábà ìbàdàn tájú ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ lẹ́sìn lọ́lẹ̀ mọ́ tájú ìbàdàn òṣùpá lẹ́sìn èmi mọ̀pẹ́ ayé adùn adùnjọ yìí lọ. ẹ̀sìn gbúdúgbúdú ẹ̀sìn gbọ́dú. mo mọ̀ pé ayé adùn adùnjọ yìí lọ lójú ẹni bí ìgbà sáádà o ọ̀gá ayé. bàbá o ayé lójú ẹ̀yẹ bí ìgbà sáádà o ọ̀gá ayé lójú ẹni bí ìgbà sáádà o ọ̀gá ayé. Mọ́gájì mo mọ̀ pé ayé rẹ̀ adùn adùnjọ yìí lọ mo mọ̀ pé ayé rẹ̀ adùn adùnjọ yìí lọ lójú ẹni bí ìgbà sáádà o ọ̀gá ayé. Ọba tí gbé l'Amẹ́ríkà tájú mọ́gájì tájú mọ́gájì. Alásùlọ́yẹ mọ́gájì alásùlọ́yẹ. Oyè kò ló tó ń jẹ́ bèbè jà o. Èèyàn tó kò ló mi dé dọ́gba lọ́dún ọ̀rọ̀. Ẹrù rí ọ. Èkó ló dé dọ́gba lọ́wọ́ mi. Sábàbí Ìbàdàn South East gangan. Èkó ló mi dé dọ́gba òṣèré lójú. Ọmọ rẹ̀ bù dé dọ́gba lórí òṣèré. Èèyàn ọmọ rẹ̀ bù dọ́gba lórí ìdílé. Ọmọ náà kojú lórí ìdílé pẹ́pẹ́pẹ́. Iná kojú lórí ìdílé ọmọ rẹ̀. Èèyàn láti jíbi náà kí wọ́n akọ́gbọ́n. Látúndì àkìlò àtọwọ́ àkìlò. Èèyàn láti jíbi gbọ́jẹ̀ káàdì ìdílé. Pàtí chairman gbọgbọgbọ Southwest títí ìbàdàn ní látúndì ìpàdé ìròyìn òjìbá. Tọ́dún bá ti dé tọmọdé tàgbà wàá máa ní kí iṣẹ́ àti ẹ̀rọ ṣọgbọ́n. Ìjọba tó kọ́kọ́ máa ṣẹlẹ̀ fún ìyá. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ ti ẹ̀kọ́ lọ́rùn. Tàbí kò dùn tó kó dúpẹ́ ẹ̀mí. Tàbí bá ti wà bọ́ lọ́fẹ̀ ẹ̀rọ ṣe fẹ́fẹ́. Ẹ̀kú ọdún ẹ̀kú ìyọ̀dún rọ. Akíkanlé gbà sílẹ̀. Bọ́bá láti omi nìyá. Bọ́bá bá lóbi òru. Tàbí oyin ti ṣí lọ lábára àbúkọ́ ti ṣí lọ wá bí ó lọ́rọ̀ ọ̀pẹ́ ìbàdúgbẹ̀ ayé mi kó máa bọ́ lórí èyí lọ. Ọdún èyí. Bọ́bá jẹ́ mi lọ́wọ́ bọ́bí bá tó di òru o. Tàbí oyin ti ṣí lọ lábára àbúkọ́ ti ṣí lọ wá bí ó lọ́rọ̀ ọ̀pẹ́ kò sí ayé mi kó máa bọ́ lórí èyí lọ. Àbúkọ́ bá lọ ní ọdún kùtù kó máa bá lórí yìí lọ. Àbúkọ́ bá lọ ní ọdún kùtù kó máa bá lórí yìí lọ. Ọgbọ́dọ̀ tó mi ta bíbí ilé olóore ṣe pàjọba. Àwọn ayébọ̀ ìṣẹ́ gbogbo ayé dùn sí. Ọ̀rọ̀ tó rí bí sáàmì ìlú bàbá bàbá. Olóṣọ̀rọ̀ sáàyè ìdìbò kò jẹ́. Ayébájọ́ yà èdè lórí agbélé bẹ́ẹ̀ bí ìjẹ́ lóbi lóbi ìjọba ìdìbò tó lè èdè kan ti jẹ́. Àbẹ̀bí sábìrì ní bàbá bàbá, ọmọ bẹ́bí sábìrì lé oṣù bàjọba. Àwọn ayébọ̀ ìlú rọ́bọ̀ ìdí sábìrì bàbá. Kò lè sọ̀rọ̀ sábìrì ìdìbò kò jẹ́. Ẹni máa jẹ́ ìyàwó lóló ẹgbẹ́lé bẹ́ẹ̀ni lóbi kí n jọba orí lóló òkú ọ̀jọ̀ lórí. Ọ̀pọ̀ ẹ̀fọ́ oníbẹ̀. Bàbá lọ́lọ́lọ́ ti ọ̀rọ̀ kábíyèsí. Òrùkúlérè ọkọ̀ táwọn sọ ẹ̀ bàbá mọ́tò. Ògbàjẹ́gún lọ tọ́jọ́ ká kò ní kú. Òwò Ìbàdàn tọ́jọ́ ká kò ní kú. Ògo Nàìjíríà tọ́jọ́ ká kò ní kú. Ògo Áfíríkà tọ́jọ́ ká kò ní kú. Olùkọ́ àgbàgbà ti ọ̀pọ̀ ẹ̀dá.
ẹni torí báwo ni wúwo torí báwo ni wọ́n ṣe máa ń kiri láyé bí ìjẹun kára o ṣùgbọ́n tí bá tẹ̀tẹ̀ ní kí ṣe bí ìtì ìsọ̀rọ̀ ó jẹ́ lórí òkú dáná lákọ̀ọ́dọ̀. àwa la ní Ìbàdàn. ọ̀rọ̀ dọ́kọ̀ bù sọ́. torí bàdàn ni wúwo torí bàdàn ni wọ́n ṣe máa ń kiri láyé bí ìjẹun kára o ṣùgbọ́n tí bá tẹ̀tẹ̀ ní kí ṣe bí ìtì ìsọ̀rọ̀ ó jẹ́ lórí òkú dáná lákọ̀ọ́dọ̀. torí bàdàn ni wúwo Ìbàdàn májàmájà Ìbàdàn ni wọ́n ṣe máa ń kiri lájọ́ bí ìjọba kára ṣùgbọ́n tí bá bẹ̀bẹ̀ ní kí sórí ìjọba sọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ bí onírúurú kára. sábà orin bá kọ fújì dídé lọ́kọ̀ bóyá bá mi dídé tó bá lè dìde sókè ó lè rí ọkọ̀ ilé Olúbàdàn orí ẹ̀ lọ́jà ọba Olúbàdàn àkọ́kọ́. Olúbàdàn ẹ̀bẹ̀ mi ìfòrú. Olúbàdàn máa bá mi kọ́kọ́ jẹ nígbà ẹ̀gbọ́n. ẹ̀rù jẹjẹ gbogbo ilẹ̀ kiri rẹ̀. alágbàdá kọjá lọ́gbà ní ìṣúná. ọmọ ọmọ ẹlẹ́gùn bá lóògùn bá kọ́ ilé. Sábòrò kákan wúdì dídé lọ́kọ̀ bóyá bá mi dìde tó bá lè dìde sókè ó lè dára bá dàgbò pàtó ìjọ. Ọlọ́run ní parí ìlú lásìkò ọ̀nà sábòrò kákan wúdì dídé lọ́kọ̀ bóyá bá mi dìde sókè tó bá lè dìde sókè ó lè dára bá dàgbò. ọmọdé wo kò sọ tó fàyè tó jẹ́ kíkọ́ music sọ pé ṣóyà ìfẹ́ máa ní bàbá bẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ń pè ìfẹ́ ló oṣù fàdí kíkọ́ music ọmọ orí orí ọlọ́wà olùkọ́ pátápátá. ọba orí ìdàgbé oṣù pọ́sà. ọmọdé wo ná ìtọ́ ìlú náà ọmọdé wo kò sọ tó fàyè tó jẹ́ kíkọ́ music sọ pé ṣóyà ìfẹ́ máa ní bàbá bẹ̀. Oṣù Fadé kí ló fi ṣe àwọn olùkọ́rẹ́ lọ́wọ́ àbí ilẹ̀. Sọ̀yìnlẹ́sù àfiṣẹ́ṣe lóde tí lójú fi àwùjọ tó ìjọba lọ́wọ́ náà lára tó jẹ wọ́n. Ọlọ́run ṣe kí ló ń ṣe ìjọba àwùjọ tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀.
kékeré àgbàlagbà gbádùn rẹ̀ ìyàwó ló wà máa tó tó máa. Kọ̀ọ̀dù jáde kékeré àgbàlagbà gbádùn rẹ̀ ìyàwó ló wà máa tó tó máa. Lọ́sí lọ́wọ́ mi bá dùn ìrò mara. Ó ti máa wọlé mọ́gà ìdí o. Ti lọ́lẹ̀ ti lọ yẹ lọ́sí lọ́yẹ̀ bàbá mi yóò mú òkèrè. Èlò tààrà bàjẹ́ tó yí ní bàbá mi lọ́sí lọ́yẹ̀ fún òkèrè. Bàbá mi yóò ṣùgbọ́n. Lọ́sí lọ́yẹ̀ mi bá dùn o. Mọ́gà ìdí ti lọ́lẹ̀ ti lọ yẹ lọ́sí lọ́yẹ̀ mi bá dùn o. Bàbá mi yóò ṣùgbọ́n. Bàbá ti jíjọ́ mi l'Amẹ́ríkà gbọ̀ngàn. Ọmọ ní ibi àjẹbùkú. Lọ́bí ikú mi lọ sí ìbọ̀lẹ̀ èdè. Ìbàdàn kan, a ní ìbí kan, gbogbo Ìbàdàn ní. A ní ìbí mi nílẹ̀ Yorùbá wa. A ní ìbí kan, gbogbo Yorùbá kan ní. A ní ìbí mi, bàbá mi lọ sí Ìbàdàn. Àlọ́sí lọ́dẹ bẹ́ẹ̀ni nínú bàbá mi, bàbá tí ló tún lọ́mọ, bàbá mi ò fún wa. Èmi mọ̀ pé ayé ẹ̀dùn àlejò yìí hàn. Bàbá mi mọ̀ pé ayé ẹ̀dùn àlejò ọ̀yọ́ lójú ẹni bí àṣàlà ọba ayé. Lọ́sí lọ́yọ́ ti májọ́ mọ̀ kùdùkì, èrò lẹ́jọ́ yìí. Ọmọ ríbi ní òtí májọ́ mọ́ bíbí owó lọ́jọ́ ìlú àsìkò tó dé làwà lò láti kò tó dé làwà lò tí májọ́ mọ́ bíbí owó lọ́jọ́ ìlú. Àwọn lónìí bíbí kò lè jẹ́ àwọn lónìí bíbí kò lè jẹ́ òwò ó máa jẹ́ mẹ́rẹ̀ẹ́ta onídùúgbò àwọn Àfọlábí òní Adéwálé mi, Adéwálé mi. Bàbá mi Adéwálé, Àfọlábí, oyè Sùpàsí ló ń sàrùkọ, Adéwálé mi. Wọ́n lé ṣe bí oyè àná, ìwé wíwá mẹ́ta, owó lóko lóko kan, àbọ̀lọ́kọ̀ lóko, àìrẹ́ ló bá ọmọ ìmọ̀lọ́kọ̀ lóko. Owó kàkọ́júmọ́ ṣùdù tó kú. Wálé wàá lè máa rẹ̀ ọmọ sàrù yìí. Ọmọ sàrù ń dáadáa mi. Olú ọmọ sàrù mi. Olú ọmọ sàrù mi ní ìmọ̀ rẹ̀. Owó kàkọ́júmọ́ ṣùdù mi. Owó kojú bàtà ìlú mi. Adéwálé. Ẹnu tó fi jẹ́ wúrẹ́. Mádùn sí tó bá tún padà wá tẹ̀lú tó ká tẹ̀wò àtẹ̀jẹ́ kóró ọ̀pọ̀ ọ̀gá yìí àṣẹlẹ̀ ayẹyẹ wọ̀ ọ̀pọ̀ bàbá mi Adéwálé mi olú ọ̀rọ̀ sàrù mi Adéwálé mi olú ọ̀rọ̀ sàrù mi olú ọ̀rọ̀ sàrù mi o ìyá fún bàbá mi kò sí olú ọ̀rọ̀ sàrù mi.
àti ìbẹ̀rẹ̀ ó lọ́rọ̀ bọ̀ ẹ̀ṣọ́ àjọ ẹ̀ṣọ́ ayọ̀ bàbá àwọn ìdílé ìdílé èdè máa ṣe bẹ́ẹ̀ rò pé máa fún olóòjẹ ọmọ jẹjẹrẹ ó bá ní lára ojú ìwọ́n ọmọ tó ṣe wọ́n tó. àbámọ̀ èdè láti lè kàn yín ọ̀gá ìdílé ọmọ tó ṣe wọ́n tó ọmọ sílùú àti. Oṣù lè lè mú sí láti rí oṣù láti ọmọdé. Oṣù tó láti rí oṣù láti olókùn dúdú ìbáfà ẹ̀rì ìrọ̀lá yìí. Ṣé ọmọ ojú ilé wa bá olókùn dúdú ìbáfà ẹ̀rì ojú parako yìí sùn náà yìí yá. Parako yìí sùn náà yìí yá. Parako yìí sùn náà yìí yá tó rí lọ́wọ́ wa. Gbogbo ọ̀gá tọ́lọ́ pé pẹ́ńpẹ́ parako yìí fi sùn náà. Oyo tó bẹ̀rẹ̀ bí gbogbo lórí ìsìnkú, ọ̀pọ̀ ọ̀yà di ìgbòkì. Ojú orí ìrìnà South East lórí ìsìnkú ọ̀nà ìgbòkì. Lọ́pọ̀ dúdú bẹ̀rẹ̀ dábàárì ìrìnàkì lọ́pọ̀ dúdú dábàárì. Jẹ́ àgbàdo sóògùn ìrìnàkà lọ́pọ̀ dúdú dábàárì. Oyo parako yìí sì nílà gbogbo. Oyo láti méjì gbogbo lórí ìgbìyànjú. Oyo sàbúrì mi, arẹ́rù ìlú mi, ẹ̀rọ sàbúrì. Oyo parako yìí sì nílà àbínú. Ẹ̀rọ sàbúrì gbogbo sẹ́ẹ̀dì lórúkọ. Olùdó ọ̀tá parako yìí àti ọ̀gbọ̀n ọmọdé. Ó ṣáàtìrì wò náà kò tó lélẹ̀ ní ìgbọ́. Ìlú òyìnbó. Oṣù ológun dúdú, ọmọ olúkú, púpọ̀ alẹ́sùn lọ́yẹ́ máa ń jọba àbọ̀dì òru ti jẹ́ dáhùn. Sọ́dún bá ti dé fọmọ tó tàrùbà, a máa ní kí ìṣá àti ẹ̀rọ aṣọ dúró. Kí ilẹ̀ pàtó fọ́bẹ̀ máa sílẹ̀ fún léyà. Ẹni ọdún bá dùn ún kó dùn bá ẹ̀tì ẹ̀kọ́ lọ́rùn. Ẹ̀kú ọdún ẹ̀dùn ìyẹn ojú wọn. Igi sẹ́kẹ́lẹ́ wò náà kò tó lélẹ̀ ní ìgbọ́. Wò náà rọ̀bọ̀ ìlú òyìnbó dáadáa. Bàbá mi náwó tó fowó ṣe fàájì. Náwó tó fowó ṣàánú. Ẹ̀dà bí àgbẹ̀ tó fi jẹ́ owó pàpẹ́rẹ́. Tó àwùjọ ti jẹ́ lóyún pọ̀rọ̀ ẹ̀pẹ̀fẹ́. Bẹ́ẹ̀ ló máa rí bọ́lá bá. Ẹ̀bẹ̀rù tó máa ń bẹ́jù mi. A ní ìdíje ṣe ń ṣe rèébì olóyè wọn, ó yá wọn tó lóye. Àfíyèsí yẹ́sì àkóso tó tàbí rẹ̀. Bàbá rí bí mo ṣe ń ṣe rèébì kò lóye wọn, ó yá wọn tó lóye. Àfíyèsí. Gbogbo èdè wa pẹ̀lú ìlú yá wọn tó lọ́wọ́. Bàbá àkókò náà
àmì náà lábẹ́ àmì náà àmì ìrìnàjò àmì náà mi àlájà àmì ìrìnà àmì ìrìnà àmì ìrìnà àmì ìrìnàjò àmì ìrìnàjò ìrìnà lọ́jọ́ pẹ̀lú mi tó ń jẹ́ ṣàbíyà àyà ọlọ́rùkù ọmọ dada àmì ìrìnàjò ìnáwó àmì náà àmì ìrìnàjò ìnáwó àmì náà àmì náà mi náà rẹ̀ àmì ìrìnàjò tọ́jú àlímọ̀ ṣàbíyà ìyá aládé alájọ ìsàlẹ̀ jòló tọ́jú àmì náà àmì náà alábòrò àmì náà ìyá alájọ àmì ìrìnàjò bí mo ṣe ń ṣeré mi olóye wọn kó yá ọdún lóde òkè tí wọn kó tí wọn ti pẹ́ òkè tí wọn kó tí wọn ti pẹ́ àbíyèsí yẹsà kò sóni tó náà bí wọn ní. sọ́mù pé gbogbo èdè wa pẹ̀lú olójú àwọn ọ̀dọ́ lọ́gbọ́n. àbíyèsí. ẹ sọ́mù bọ́mọdé ṣe ń jò bàbá ń jò kó ń kó lóyò. olóyìn kò fara ríro kò bá wàhálà ó ń jò bárabá. kò fara ríro kò bá wàhálà ó ń jò bárabá. kò sóni tó náà bí wọn ní ó ṣe sọ́kọ́lọ́ yìí ìtàn fídíò ìyẹ̀sùn bá sáyé o fídíò ní ìbájì ṣẹ́kẹ́lẹ́ táwọn wíkì òmìnir òṣùpá ó ṣe wọ́n táwọn táwọn wíkì ní ilé náà àrí ṣẹ́kẹ́lẹ́ táwọn wíkì òmìnir òṣùpá àwòtò olúfimọ́ táwọn wíkì gbọ̀ngbọ̀ngbọ̀n ayáwá náà ní ó ṣe kàn táwọn wíkì akẹ́jagun òru ni ó ṣe kàn táwọn wíkì ìrí akárí tàbíkì ó ṣe kàn táwọn wíkì òmìnir òṣùpá ṣẹkẹ́ lọ́tà òbíkì ṣẹkẹ́ ní aláìlú okú ìdìbò ọjọ́ gbogbo sẹ́ríkì ìwákà ìyọ̀nù òṣùpá ṣẹkẹ́lẹ́ táwọn ìdí ṣẹkẹ́lẹ́ ọmọ ìbò àṣírí lórí ọmọ pé òṣùpá 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 ṣẹkẹ́lẹ́ máa pé òṣùpá 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 àbẹ̀wò sẹ́ríkì ìwákà lọ́ fi jẹ òṣùpá kíkú nípa sẹ́ríkì òṣùpá òṣùpá kárò ṣe sẹ́ríkì òṣùpá máa pé àyíndé àyíndé ṣẹkẹ́lẹ́ máa pé àyíndé àyíndé rashidi àyíndé àyíndé bàbá ọba sẹ́ríkì àdìmí lọ́ fi jẹ àyíndé kíkú nípa sẹ́ríkì bàbá ọba ṣẹkẹ́lẹ́ sẹ́ríkì wákà ṣáni bàbá ọba sẹ́ríkì àdìmí mi sẹ́ríkì wákà tó lọ́kọ́ bàbá ọba. ọba tó ẹ̀rù ọba ní ìbọ̀bà ọba tó làwùlọ̀ tó jẹ́ kó là má ṣe làwùlọ̀. ó ṣètò ismaila ọmọ paraboyi ismaila ọmọ paraboyi paraboyi mi náà ro gómìnà mubà paraboyi tó jẹ́ ismaila ọmọ paraboyi ismaila ọmọ paraboyi ọmọ paraboyi o òun ní lídà o fojú bí ọba wọn ṣe ismaila ọmọ paraboyi ismaila ọmọ paraboyi aṣíwájú ọ̀dọ̀ ọlọ́mọ paraboyi tó jẹ́ ismaila ọmọ paraboyi ismaila ọmọ paraboyi ismaila gángan. Olha aláṣẹ lọ́yẹ́ gbogbo ẹ̀rọ gbọ̀ngàn. Parakoyi ismaila gángan. Oṣù Asa ìdè ọ̀gọ̀gọ̀gọ̀. Oṣù Parakoyi ismaila gángan. Oṣù Fáyé sáyé ìdè ọ̀gọ̀gọ̀gọ̀. Àwọn olórí tó máa pẹ́kù mi tó ṣù máa fi jẹ́ bóyá. Parakoyi ismaila yìí. Àmọ́rin tó bá pẹ̀lú ní ìtọ́sùn bá fi jẹ́ borí ìkùyé. Mo ti máa ń kọjú jí ní ìkùyé ẹ. Ní kíkọ́ ni tó ti kọrí ìkùyé. Parakoyi ismaila àwòrán. Ó ṣàmọ̀ jẹ̀mí ẹ̀ńkásì lórí wa tó báyìí níwà ọba mẹ́. Tested and trusted. Ìyẹn lòṣù fáfi jẹ́ borí ìkùyé ni. Ọmọ màmá ẹlẹ́mìí máa jẹ́ káfíńtì tó bọ́lá sí i. Ó yá ká fáyà bòbí mi màmú ní àṣìṣe o.
abáyá bèbí ọmọ bàbá ẹ̀ lọ́rọ̀ òtí abáyá tù àkùnrin àṣìṣe àbáyá mi lé lóṣù fàṣà ìdòkú lólóró ayọ̀ àbọ̀ bí. ṣùgbọ́n lé lóṣù fàṣà ìdòkú lólóró ayọ̀ àbọ̀ bí. ó bẹ̀rẹ̀ tó kàdé àti arákùnrin ìyàwó arákùnrin bẹ̀rẹ̀ àti ìwọ̀n mi arákùnrin àkùrò àkọ́lá ti ní ìsàbí arákùnrin sẹ́kìtì ìtọ́jú rẹ̀ arákùnrin àkùrò àkókò mínísà arákùnrin àkùrò ọkùnrin ìdúró Parako yìí bẹ̀rẹ̀ àkókò lórí sá. Bàbá mi wò wá ẹ̀rọ. Parako yìí ó bá kíkì lórí sá. Parako yìí ẹ̀rọ. Parako yìí ẹ̀rọ bàbá ìwà ìwà mi. Bàbá ìwà mi. Parako yìí ẹ̀rọ bàbá ìwà mi. Wọ́n jó ìdánù kò bá dà. Kábíyèsí kú bàbá yìí. Kábíyèsí kú àbáyé káró lé. Àmì ogun. Ọ̀yọ́ Mèsì ìsọ̀rọ̀ ní gbèsè ìsókùsí ní gbètè gọ́ngàn ẹni tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́ gbogbo alásọkójì àgbà tí ọ̀mọ̀ràn tẹ lọ́ba arúmọjẹ lóṣùpá jẹ èsì ọ̀rọ̀ rẹ o Ọ̀yọ́ Mèsì VCD tó kàdí gbogbo bóyá wọ́n ní wọ́n pé ńlẹ̀ ọba orin rèé láàfin kú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta aláàfin ilẹ̀ Ọ̀yọ́ nígbà tọ́ba orin tòótọ́ Saheed Akórèdé Àyìnlá ọmọ Òkúnọlá Saheedon Pàápàá lálejò tó ń fòǹtẹ̀lú fàṣẹ lé bọ́ba orin gangan lélẹ́yìí yàtọ̀ ságbélẹ̀rọ. bàbá àgbàgbọ́ ní olúyàrá ayé ìyẹ́ wà pẹ́ láyé lọ́dún olúyẹ̀ ẹ̀yẹ ìbúyẹ́ olúwòkúrò tó fọkàn ohun sóúnjẹ. VCD Ọ̀yọ́ Mèsì Albasis Promotions ló gbé jáde tó tún pín tó ń ta telephone 0702-753-5462 ó tún wà káàkiri ilé ìtajà rẹ́kọ̀dù jákèjádò Nàìjíríà VCD Ọ̀yọ́ Mèsì end of controversy lèyí ẹ gbà bẹ́ẹ̀. táwọn tèmi bá ti wà ìṣàlò ẹ̀rí wọ́n ṣe máa ń jó. Sẹ́ríkì wákà ìṣàní bàbá ọba Sẹ́ríkì Adínì ni Sẹ́ríkì wákà tó lọ́mọ bàbá ọba. dandan ni ẹni tó ṣiṣẹ́ ló máa ń jèrè iṣẹ́ Sẹ́ríkì wákà ọba orin ní jẹ́bẹ̀ lédè Haúsá ẹni lásán kì í sì ìjọba aláwùsá afẹ́ni tó bá ṣiṣẹ́ takuntakun pẹ̀lú sùúrù abájọ tí oníwàásí àgbáyé ni Sheikh Liadi Ajísáfẹ́ Àkìlápá. lóko nílùú bí Alhaji Saka Rọ̀bọ̀ ààrẹ ẹgbẹ́ onífújì káfàtà ní gbogbo Nàìjíríà ṣe fòǹtẹ̀lú láti wé láwà ní Sẹ́ríkì wákà fákíkanjú olórin ìgbà yìí King Saheed Òṣùpá ọba orin káfàtà Sẹ́ríkì wákà VCD ayẹyẹ ìwéláwà ní gboyè ọba orin Saheed Òṣùpá ti jáde sórí igbá báyìí látagodo Albasis Promotions telephone 0702-753-5462 ó tún wà ní gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta rẹ́kọ̀dù jákèjádò Nàìjíríà Sẹ́ríkì wákà ẹ lọ mú tiyín. nígbà bá dùn kọ́nà wọ ẹ̀ sókè o ẹni nígbà bá wọ̀ ọ́ ẹni tó dùn máa ń bọ́ bọ̀ wọ́n kàn wá ẹ̀yà o. yé ẹgbẹ́ mi o yé bàbá kọ̀kúmọ́ náà bàbá kọ̀kúmọ́ tó ti bẹ̀rẹ̀ kọ̀kúmọ́ tó ti gbà sí ẹ̀dẹ́ kọ́ ọ̀bọ̀ máa bọ̀ àdúgbò àdúgbò máa bọ̀ wọ́n ní kọ̀kúmọ́ tó ti bẹ̀rẹ̀ bàbá kọ̀kúmọ́ dà mí lọ́rùn kọ̀kúmọ́.
ó tún ti gbẹ́sẹ̀ rajẹ́ mi o ẹgbẹ́ mi o bá kò kú mọ́ ẹsẹ̀ atakété bí bàkọ́ ìkàlẹ̀ bímọ yìí. ẹ wọ ẹ dákun ojú òní tì í sẹ́ẹ̀rì ọmọ kan ò lè pa mí o torí mi kọ́ ọmọ pa bàbá mi wọ́n ti ṣàlàyé ẹ̀ fún mi wọ́n ní pé ẹlẹ́gbẹ́ ọmọ ni nígbà tí sọ mo ti yọwọ́ lọ́rọ̀ rẹ̀. bàbá kò kú mọ́ àbí kí náà ti ń porúkọ yín kí lẹ ní wọ́n sọ fún yín pa ọmọ tó wà nílẹ̀ yìí. wọ́n lé ẹlẹ́gbẹ́ ní gbọ́nsẹ̀gbẹ́. wọ́n wí bẹ́ẹ̀ wọ́n sọ fún àwọn ẹlẹ́gbẹ́ ss ní í ṣe. wọn tí wọ́n ń pè ní ss kò ń ṣe ẹlẹ́gbẹ́ mèrè àbẹ́gbẹ́ nǹkan kan ẹ̀jẹ̀ èèyàn ni ó ń jẹ́ ss ǹjẹ́ ń gbà tẹ́yìn méjì tẹ́ máa fẹ́ra yín láàárọ̀ ọjọ́ ǹjẹ́ ẹ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín. kò sí. irọ́ ni ìwọlé ọjà iṣẹ́ ìwọlé ọjà iṣẹ́. tí wọ́n pẹ́ bá ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ni wọ́n á ti sọ fún yín gbà yẹn wípé ẹ lẹ́tọ̀ọ́ láti fẹ́ra yín torí wípé as méjì ò gbọ́dọ̀ fẹ́ra wọn tẹ́ ẹ bá ti fẹ́ra yín nínú ọmọ mẹ́rin tàbí mẹ́ta tẹ́ ẹ bá bí ó di dandan kí kan nù wọn tàbí méjì kó jẹ́ ss. ìwọ ló kọ́ rí ibú bá mi ìwọ ló kọ́ rí ibú bá mi ìwọ ló kọ́ rí burúkú bá mi ìwọ ni. ọ̀rọ̀ yín ò ń sọ̀rọ̀ jàmọ́ ìyá kòkú mọ́ ọlọ́run ti lànà àbáyọ fún un. ọ̀làbáyọ̀ pa mí. ṣe rí iléeṣẹ́ kan ti wà nílẹ̀ yìí nísìnyí challenge ló wà wọ́n ń pè ní eléwùrà sickle cell center ESCC ibẹ̀ náà ti máa ń ṣe ìtọ́jú gbogbo ọmọkọ́mọ tó bá nírú àìsàn tọmọ yín nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbàlagbà ni tó bá ti lè ní àìsàn fòníkúfọ̀lá dìde nǹkan táwọn ń wà fún nìyẹn ẹ tún wá ní àǹfààní láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ kẹ́ ẹ lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn tí wọ́n á ṣàlàyé fún yín yékéyéké bẹ́ẹ̀ ṣe lè máa tọ́jú ọmọ yín bó ṣe yẹ kẹ́yìn gan kẹ́ ẹ ṣe wà àti wípé ṣé ẹ lè fẹ́ra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó torí pé tí wọ́n ti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ yín wọ́n á sọ pé ṣé ó dáa kí èmi àti lágbájá ká fẹ́ra wa. àǹtí èbó oògùn wọn èlé ló wọ́n ń tà. ọ̀fẹ́ lóògùn wọn. èyí ò ní wípé kò kú òní kú mọ́. àti gbogbo ẹnikẹ́ni tó bá nírú àìsàn yìí lára wọn ò ní kú mọ́ wọn ò ṣán kú mọ́ wọn bá yà ti ń lọ sí eléwùrà sickle cell center tó wà ní challenge. ọmọ mi wọ́n mọ̀mọ́ mi náà jẹ́ mọ́mọ́ mi ọjà rẹ̀ ọmọ mi ó ti yá. ọ̀rọ̀ àti mi jàre má pa mí dànù. ò lè kú wọn lọ́dọ̀ àbáyọ ti wà díẹ̀ lọ. ọjà òfin mọ́. àti dúpẹ́ o. ọmọ ẹ̀sìn ọjà o. orí ìbùbù dúpẹ́ ọmọ mi ti gbádùn. ẹ̀yà tó já lọ bí.